ìgbéyàwó tó fẹ́ bẹ̀rẹ̀ yìí ṣó ti kọ́kọ́ lọ béèrè fún, ṣó ti béèrè fún, ṣó ti béèrè bóyá ìràwọ̀ yẹn papọ̀. O ò gbé àwọn ìgbésẹ̀ yẹn, o kàn bẹ̀rẹ̀ bẹ́ẹ̀, o dẹ̀ expect pé o ò ní bá ohun tí ó máa ṣe ẹ́ ní kàyéfì nínú ẹ̀. Má dáwọ́ lé nǹkan kan nínú ara láì jẹ́ pé o ti kọ́kọ́ parí rẹ̀ nínú ẹ̀mí. Don't start anything physically until you have first of all succeeded it spiritually. Because where there is power, there is a result. Níbi tí agbára bá wà, níbẹ̀ ni ìdáhùn wà. It's only power that can make your mockers to bow. Agbára nìkan ló lè tẹrí àwọn tó ń gbọ̀n yẹn, ló lè tẹrí wọn bá. When people insult you, never be annoyed. Just go back to God for more divine intervention. Bí àwọn ènìyàn bá ń bú ẹ àbí wọ́n sọ̀rọ̀ sí ọ, má dá wọn lóhùn, padà sọ́dọ̀ Ọlọ́run kó o lọ bẹ̀bẹ̀ fún ìbẹ̀wò láti ọ̀dọ̀ Ọlọ́run. Power will make you honor where you supposed to have been ignored. Agbára ló lè jẹ́ kó máa pọ́n ẹ lé níbi tó ti fẹnu yẹ̀yẹ́ ẹ̀yàn o. Àṣírí ìràwọ̀ tó rèé, ẹ bá àṣírí là wá ń tú, àṣírí là wá ń tú. Thanks as you are following us. Power will make you receive without begging. Agbára ló lè jẹ́ kí wọ́n máa fún ẹ láì jẹ́ pé òun bẹ̀bẹ̀ láti gbà mọ́. Power will connect you without advertising. Agbára ni yóò jẹ́ kí wọ́n máa fún ẹ ní nǹkan tó fẹ́ láì jẹ́ pé ó kọ́kọ́ polówó rẹ̀. Power will make you disconnect from fake people and connect you with right people. Agbára ni yóò jẹ́ kí àwọn ènìyàn lásán tí yóò tì wọ́n kúrò lọ́dọ̀ rẹ̀, tí yóò jẹ́ kí àwọn ènìyàn gidi pàtàkì kí wọ́n súnmọ́. Power will make your husband to like you. Agbára ni yóò jẹ́ kí ọkọ rẹ kó fẹ́ràn rẹ. Power will make your wife to like you. Agbára ni yóò jẹ́ kí ìyàwó rẹ kó fẹ́ràn rẹ. Ìdí ẹ̀ nìyẹn, ó bẹ̀rẹ̀ nǹkan lóṣù tó kọjá, ó lè parí rẹ̀ nínú oṣù yìí. Kí ni ìdí àti ìtumọ̀? Ìdí àti ìtumọ̀ ni pé ó ti kọ́kọ́ parí rẹ̀ nínú ara, ó kọ́kọ́ parí rẹ̀ nínú ẹ̀mí. Orúkọ tèmi kò máa yípo padà, àṣírí ìràwọ̀, mystery of star. Ẹ follow wa lórí gbogbo social media handles wa, àṣírí ìràwọ̀, mystery of star. Nọ́mbà mo yípo padà 08054 353629. Ẹ WhatsApp ẹ.